ضلال مبين. Ọlọ́run dákun má tanná àdánwò. Má tanná àdánwò. Àti àdákun má tán ti ìbànújẹ́. Ti ìbànújẹ́. Aláàfin látòkè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Fọ́yà Aláàfin látòkè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ejòkejò Tó bá gbọ́ pọ́lọ̀ mi, ó di dandan. ó ti gbọ́jọ́ kó. Kúrò wá látòkè délẹ̀, Ìgbé ẹ̀kún kó sọ nílé wọn. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ́yà Aláàfin látòkè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ilé ayé Làbá sánmọ́ níbẹ̀. ó di dandan. Ayé la ó fi sí. Adélé ayé Làbálẹ̀ níbẹ̀. ó di dandan. A ó fi sáyé lọ. Ẹni rò kúrò wá tí ò bá padà. Ó di dandan kó fi wá sáyé lọ. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ́yà Aláàfin látòkè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ó ti jáde. Ó ti tọ́jọ́ mẹ́ta. Wọ́n ní kí ló dé. Wọ́n lápá ẹ̀ ló rọ̀. Wọ́n ní kí ló dé. Wọ́n lẹ́sẹ̀ ló rọ̀. Sọ́níjàlá lè wá. Wálé kìrọ̀mì máa fi kọ́ wá, máa fi kẹ́bi àwa. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ́yà Aláàfin látòkè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Mo fi eléyìí kí bàbá wa Aláàfin gbogbo ìlú Ọ̀yọ́. Kábíyèsí o. Bàbá wa ikú bàbá yèyé Ọba Abdulhakeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wù Ẹ̀tù. Bàbá wa Aláàfin ọlọ́nkọ́mọṣẹ́ jẹ́ àrí wọn pẹ́. Àmín. Gúngún ẹ̀mí àlàáfíà Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn. Àmín. Ṣé ẹ rí òní ìlú mo tó mọ̀ Ọ̀yọ́ dáadáa. Hayyakumullah. Ọ̀yọ́ yé mi díẹ̀ tẹ́lẹ̀ nítorí wọ́n yé sí i. Ó kí Ọ̀yọ́ ìmọ̀ ìṣàṣeyọrí ló ń bẹ̀rẹ̀. Ọ̀hún yé ẹ̀wọ̀n tó kó aláàbí o.
gba àwọn yálà fi ní àwọn ènìyàn bàjẹ́ fún ọ̀dà mo kí ọba lolú. Bàbá ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Àmín. Ọ̀dọ̀ ẹ̀yin ní sábà dìyàn. Lókè tó ń bọ̀ ọlọ́run ò ní tí ìfẹ́ lomi ṣe yín. Àmín. Ọlọ́run ó jẹ ṣe pẹ́. Àmín. Mo kí n púpọ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa fún ọjọ́ ìpínlẹ̀ bàbá wa. Nígbà adé bí wọ́n sọ àwọn àbí náà lè pẹ̀lú fún àbí náà ní wọ́n kò sí pé wọ́n kò dára àfin. Wàrà lẹ́bí lè ní ọ̀nà ọ̀yẹ́sà kọ́. Lẹ́jì òfurufú náà ṣe bí láti bí àti ìlànà. Ṣe báyìí náà lẹ́yìn àwọn eléyìí ìwé yìí ló wà ní àrùn mọ́ wá. Kó náà lè bá ṣe pé mo ti ń kájú báyìí torí wọ́n tí mo lè fi dìbò kan lọ́wọ́ máa sọ láti ọ̀rọ̀ wẹ̀. Ẹni tó mi wọ́n yẹn lọ́wọ́ lé lọ́gbọ̀n ní pé bàbá yẹn ti ń pè wọ́n pé kí wọ́n rò kálẹ̀ ṣùgbọ́n nílé tẹ̀lé yín. Wàrà yẹ́bìlì ọ̀tún náà ó yẹ sàkọ́. Ọlọ́run fi ń ṣàánú wa pọ̀ Ọlọ́run ò ní tí ìmú yín kó mbẹ̀ báyìí. Nàìjíríù ṣe pẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. Fọ̀nà nàlàádì láti bí adìlámi. Irú ọ̀rọ̀ tẹ yanjú bí lẹ́ẹ̀kan ó lójú ẹnu rẹ̀ gbà lọ́yọ̀ọ́. Hayyakumullah. Ó lójú ẹnu rẹ̀ gbà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ti wí ní ìsìn gbogbo ayé mọ̀ pé ohun Aláàfin làwọn gbọ́. Allah. Ọlọ́run tí ò dá àárín ẹ̀yìn àti bàbá Ọlọ́run ní jọ́dá láéláé. Àmín. Ẹ máa mọ̀ ṣe pẹ̀lú òkú Ọlọ́run. Àmín. Mú kí àwọn ìgbà àwọn. Hayyakumullah. Kata Ismail kata yanjú ẹ o ọ̀kan ni wọ́n yanjú Wọ́n yanjú ẹ o ṣe ẹni bá a bá ní kata yanjú kò ní gbà a bá sọ di ọ̀la o ìjọba ti sẹ̀ náà ní ká máa yanjú ẹ ọba bá di wàhálà lọ́la mo kí yín pọ̀ Hayyakumullah. mo kí Amiru Muslim community yìí mo kí gbogbo executive Muslim community mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ ń bẹ ń bí mo kí gbogbo àwọn mẹ́mbà Muslim community torí bá Muslim community gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo bí ó lọ wà. Ọmọ ẹgbẹ́ gbogbo wa Muslim community ti bàjẹ́ ọmọ ẹgbẹ́ ní àti ẹ̀yin náà yíwọ́ òkè àbíyá yíyọ́ kónú lọ. Ẹni bàbá. Torí pé Mùsùlùmí gbogbo wa ọba àlejò ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ mo kí gbogbo wa púpọ̀. Sáré ọdún ẹ̀pọ̀ lọ́dún tó ti yọ. Tí mo sọ fún àlàfáàní àti sọ̀rọ̀ wákàtí gbogbo ṣe rí ẹ̀ka láì ló ṣe kú. Ìmáàmù ẹ̀yà ìgbà. Wọ́n dà ó ti yẹ ewu méjì tó ń tí mo bì bí à.
ara yín àǹfààní nínú sọnù ẹ wá wo kan nígbà tẹ ẹ wá gbé kalẹ̀ tán bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ yìí ó wá kú kíjọba gbà ká sọ ní tiẹ̀ kó lè máa wúlò lọ láéláé kí bùkátà rẹ̀ má bàa ju agbára wa lọ. ibi tí ìṣòro kan wà nù ó àwa ò pé bò láàrin àwa gbé àwa lọ ìjọba gbọ́dọ̀ o ilé ìwé náà kọ́ àtijọba ànáwó wa kó sọ ní tiẹ̀ kó lè máa wúlò láéláé báwa mùsùlùmí kí wọ́n lè máa bá wa kọ́ kíláàsì ká máa gbé kíjọba máa sanwó wọn ká gbé pírísípà wa ká gbé bá pírísípà wa nílé ìwé tá a kọ́ fúnra wa gbé fúnjọba. ó kẹ́ni tí ọba wa ṣe àwọn bàbá wa igi ogun. kí ló dé tá a fi lọ́wọ́ ọba nígbà tájọ ṣe pọ̀ tó bá ń bẹ láyé. àwọn ẹ̀rí pé àtàǹgbogbo àtòròkí ọ̀kan náà ni ọ̀yọ́ gbogbo ẹ̀ ìsìláàmù ní gbogbo ẹ̀ mùsùlùmí ní gbogbo ẹ̀ wọ́n wá gbé kí wọ́n ṣe àwọn náà rí i pé tálágbára kìíní yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ agbára gómìnà nípa rẹ̀ ká táwa lẹni tí a lè lọ bá tí lẹ́ẹ̀kan náà pé à ń fẹ́ nǹkan báyìí báwé àwọn
ọ̀sẹ̀ yẹn ten age. wọ́n wá bẹ̀ wá. ṣé ayé bá wa ayé tí sì lóun nítumọ̀ táwọn èèyàn ń jalè táwọn èèyàn ń ṣe yahoo táwọn èèyàn ń pààyàn nítorí kí wọ́n lè lówó àsìkò yẹn làwa wà nílé ayé àsìkò náà láti ń bímọ sí. bóò láwa táwọn ọmọ wa tí wọ́n ń yanjú ibi tá ń lọ nìyẹn ṣé ẹ ti mọ tún mọ 21st century tá a wà ní ìsìn. bóò láti wá tọ́ ọmọ mi tí èèyàn ju alákọ̀ọ́kọ́ ọmọ tí mo rán sùkúù tí mo fi ó jẹ́ èèyàn ó sì bá tiẹ̀ jẹ́ ó ṣẹ́jú fún jẹ́ kí bàbá ń tàdúrà ṣe bóyá ọlọ́run ó gbà á ẹ lọ ṣàtúnṣe ẹ̀yin tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wá ìtì ìṣe ẹ má ṣe ń jí ọ̀dà bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ fọmọ yín lọ́kọ̀ ànábì ní ẹ wo nǹkan méjì ọmọ òun ò lè dá wò ọmọ òun ò lè ṣe kí ni ọmọbìnrin ò lè dá wò. إذا لقيتم من ترضون دينه وخلقه فزوجوه ẹ̀wẹ̀ ni ọ lẹ́sìn fọmọ fún mọ́ torí owó fọmọ fún yàn. àwọn ẹ̀wọ̀ nǹkan bàbá wa yé ogun ọlọ́run yára yín pẹ́ ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yìí àrùwò náà yóò máa rántí ní ìsìn. àbúrò mi ni o àbúrò mi kan obìnrin ni ó wá ní kò tí ì lọ́kọ ńgbà náà wọ́n ní mọ́kọ wálé ó ní èmi ò tí ì rẹ́ni tí ń fẹ́ ni kí ló dé ṣé ká bọ̀ wá kan ẹ̀yẹ bọ̀ irú yín lẹ́wọ̀ àwọn èwo ni irú mi kí ni irú tèmi ẹ wá máa gbọ́ wọ́n ó ní torí pé tó bá ṣe pé èmi ẹ̀gbọ́n rẹ̀ ní báwí o ó ní kálẹ̀ mi gan ni ọkọ tó kù láyé òun ọ̀yàdé lọ́kọ ni. mo ní kí ló dé ó ní gbà tí lówó lọ ojú bẹ́ẹ̀ náà lọ èsì ẹ̀dúnjọ́ náà lọ. bẹ́ẹ̀ ni bàbá ó ti máa rántí. àgbọ́yé. ó ní gbà tèmi ò lówó lọ ẹ wá wo ọjọ́ tí ń sọ̀rọ̀ ńjọ́ náà lọ́n lóòótọ́ sí nǹkan kan jọ náà. wàláhì alazim. wọ́n lọ bẹ́ẹ̀ ó ti máa ṣe àwọn ìyàwó mi tí wọ́n fẹ́ ni wọ́n rọ́jú wọ́n rọ́jú gan ó láwọn ìyàwó mi tí wọ́n fẹ́ mi rọ́jú wọ́n sì rọ́jú ńgbà náà lóòótọ́ wọ́n ní ìsìn ọlọ́run ti fi pa àmì ka àwọn ìyàwó tèmi náà ti ń gun ọkọ̀ kò sí ìyàwó mi kan tí ọlọ́kọ̀ ti ń gùn ní ìsìn alhamdulillah. mo rò pé tí yẹn ní ìsìn àwọn tí wọ́n rọ́jú lánàá wọ́n ti ń gbádùn rọ́jú wọn lónìí. mo rò pé tí yẹn bá ní ìsìn ẹni tí mo fẹ́ lò ń bẹ̀ ni ẹ má wo owó fún yànyàwó ẹ má wo owó ẹ má wo ọlá ẹ má wo ipò ẹ̀sìn ní ẹ wò tẹ́ ẹ bá wo ẹ̀sìn tẹ́ni ní ìfaradà rẹ̀ ni ó padà gbé débi tí ó ti ní gbogbo tẹ́ ẹ rò pé òun ní nǹkan ọba dọ̀là. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ wò ó ní wà ọmọlúàbí rẹ̀ wò ó ọmọlúàbí wọn wá ṣe é rí lójú lásán torí pé inú jè ibi tẹ́ ẹ ti ṣàdúrà tí ó pọ̀ nù. ṣe rí àkọ́kọ́ nìyẹn ní ìtẹ́sí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá ti ń bímọ ẹ̀tọ́ wọn lànà ẹ̀sìn muslim community eléyìí kúrò ní muslim community láti ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé ẹ̀kọ́ ọmọ yín kọ́ ẹ̀kọ́ kò sí nǹkan tó bá ní kò sí nǹkan torí pé gbogbo ọmọ tá a bá ti fìlànà ẹ̀kọ́ tó ìyàkuyà ní ọ̀yà bíi gara kúkú ẹni bá ti bá ti ṣe kúrò tó lè jẹ́ èèyàn yóò máa wo sẹ́ni tí èkú ọkàn rẹ̀ ò sì ní balẹ̀ torí pé nǹkan bá rí lẹ́nìkan wọ́n rí lọ́la wọ́n bá rí epo asín lẹ́nì wọ́n rí epo àgó lọ́la wọ́n padà rókété wọ́n rí mùsù wọ́n rí wọ́n padà rí wúrẹ́ wọ́n rà àgùntàn wọ́n bá kó lórí àgùntàn wọ́n rí màálù wọ́n kó lórí màálù wọ́n rẹ̀ sí
wọ́n rí nígbà wọ́n bá rí gbogbo ohun tí wọn ò rí nǹkan kan mọ́ yóò dorí èèyàn. mo rò pé ṣé báyìí ní ìsìn ẹ má fi lànà ẹbọ tọmọ. ṣe rí wọn fẹ́ fún yín ní àpẹẹrẹ àwọn ànábì Ọlọ́run bíi mẹ́ta kan. ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ànábì wa Lukman alayhi salatu wassalam. gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin wọn àtọmọ ẹlẹ́mọ o ìkẹyọ̀ kan ló fẹ́ pè é lákèésí ń bẹ́ o. Lukman ó fi ìfẹ́ hàn sọmọ ẹ̀. ẹ rí i pé gbogbo ìgbà tí Lukman fẹ́ pe ọmọ ẹ̀ láyé aniya bunayya ya bunayya ìwọ ọmọ mi. ó fi ọmọ ntì sọ́dọ̀ ara rẹ̀. ṣe rí ìtumọ̀ ẹ̀ ni pé ó fi ìfẹ́ hàn sọmọ. ó kí ẹ̀ fọmọ. gbogbo káfa ọmọ mọ́ra ìmọ̀ ara mọ́ra ń gbogbo ògbà. ríra ọmọ mọ́ra fífa mọ́ra fìfẹ́ hàn sí ó jẹ́ kó mọ́ gbọ́ tiẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa lónìí la fìfẹ́ hàn sáwọn ọmọ wa. òun ní jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ kí ẹ má gbọ́. ọmọ tó kí ẹ̀ fún ó ní ká wọ́n ẹ̀ yú. كيف حالك؟ كيف أنت؟ كيف ọmọ tó ṣe pé mo bá ọlọ́pàá yẹn ní èyí mo kọ́ lọ́rọ̀ tó lẹ́yìn ọ̀bá máa yanjú tányányá ò lè wí bẹ́ẹ̀ fún. ó ti tọ́ ọkọ yanjú tányányá. ọmọ wa sọ fún pé fún alómọ tó kúmọ́ alálásán kọ́ ló láwọ àṣẹ lọ́lọ́run páyé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ti kọ́ mi tẹ́lẹ̀ tó yé mi torí pé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti jáná bí ọlọ́run àlá yín wà yìí ni ọlọ́run bá àlejò ọlọ́run iṣẹ́ ni àṣẹ lọ́lọ́run páyé pé kó o dóhùn lọ́rùn sàtẹ̀júdú ní insha Allahu nínú sọ̀bìrì ó padà rí mi lẹ́ni tí ó ṣe sùúrù nígbà tó bá tásìkò tó ṣe ètò àlejò ọlọ́run. now ṣe rí eléyìí tí mo wí òun ni ń tá a lè ṣe fáwọn ọmọ wa tá a fi fà wọ́n mọ́ra dáadáa tí wọ́n fi nífẹ̀ẹ́ wa. ṣé wàá rí gbogbo ń tá a wí pátá a lè tọ́ ọmọ jù bẹ́ẹ̀ lọ o kọ́ ọmọ máa ń padà yàrá. Allah ẹjọ́ nítorí ọlọ́run mo fẹ́ kẹ́ tẹ́tí sí rí ayé dáadáa o. àwọn lálàáfin nìkan ni wọ́n máa Ọ̀yọ́ wọn ń pè mí.
ọkùnrin máa gbé kínní lọ alákòóbá tẹ́rí bàbá MC yìí alákòóbá ló náà ẹ̀gbọ́n tó wílẹ̀ gan ìgbà ẹlẹ́ẹ̀ lo umbrella ẹ wá ní tí màmú Ògbómọ̀ṣọ́ bá ti dé kí wọ́n gbọ́ umbrella fèmí ẹ̀gbọ́n tó wí ó ní àwọn aláàfin mọ́mù nù ẹnìkan ò tó bẹ́ẹ̀ kó tó já láàfin lẹ́yìn aláàfin èmi èsì aláàfin mọ́mù ó tó gbọ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ni mí òdò bẹ́ẹ̀ lọ wọ́n ti wájà mọ̀ pé lọ́yọ̀ọ́ aláàfin nìkan là á máa gbé umbrella lé lórí ẹ wo ọkùnrin tó bá bẹ́ẹ̀ kó bá mi ó wà lọ gbé umbrella wá ìkà kò sí tiẹ̀ bẹ́ẹ̀ àgbàyà náà sáà wà papọ̀. ẹ̀gbọ́n yé bàbá wọ́n lè ṣe gbogbo eléyìí náà. ẹ̀gbọ́n dáadáa bí adé nì gbogbo ń tá a sọ pé èèyàn ó ṣe èèyàn lè ṣe tán tọmọtọmọ yàrá. Allah. ẹ o ṣe mọ̀ pé gbogbo mẹ́tọ́ọ̀dù tí tíṣà bá lò náà kọ́ ni máa wọ̀ọ̀kì wọ́n ní tó bá lo method eléyìí class o lo playway method lo lecture method lo kìnìkan method ó lo gbogbo ẹ̀ náà tán ọmọ bí èso fèèdì ẹ sì rọmọ mi náà tí ó paasi àìbẹ́ẹ̀ kọ́ ṣe rí ká lè bá a mọ̀ pé máa rí bẹ́ẹ̀ ẹ wo ànábì wa Nuh alayhi salatu wassalam ń gbọ́ pé ọmọ rẹ̀ pé máa bọ̀ wá wọnú ọkọ̀ ọmọ ní ń wọ̀ ọwọ́ kí ni ó ní ń wọ̀sẹ́ òkè tí ń bẹ́ẹ̀ lèmi ọlọ́gùn gbò mi bá dé náà kò sí òkè kan tó lè gbà yán lẹ́ńbí ìyá ọlọ́run lónìí bọ́lọ́run bá dé omi yóò dé òkè yóò kọjá bẹ ọmọ sá ló ń wọ̀ ọ̀wọ̀ ṣe rí ìgbà tó ọmọ yarí mọ́ baba lọ́wọ́ baba wa wò pé ọmọ mi ni pé ọmọ mi yìí ọmọ mi sá ni wà náà dáná ọ̀rọ̀ pàwọ́ ní wàá bá pe ọlọ́run faqala rabbi ó ní wọ ọlọ́run inna ibni min ahli ọmọ mi lọmọ yìí ọmọ mi ni ṣàánú mi ọlọ́run mọ́jọ́ òpó mi lọ wa inna wa'daka haqq gbogbo àdéhùn tí ọlọ́run bá sì sí òdodo ní máa jẹ́ wa anta ahkamul hakimin ìwọ ọlọ́run lọ́mọdé dájú má dájọ́ tí ọ̀dà fún mi lórí ọmọ yìí dájọ́ rẹ fún mi tọmọ yìí ọwọ́ kọ mọ́jọ́ parun ẹ wọ ọlọ́run kọ́ọ̀là ọlọ́run ní yánú ìwọ nú àmọ́ pé ọ etí rẹ mélòó ní méjì kí ló fi ń gbọ́ lọ́rọ̀ ó ní innahu laysa min ahlik ọmọ rẹ kọ́ ọmọ tara rẹ jáde ni. àṣeyàn àmọ́ bímọ ńjọ́ míì tí oníjó lónìí ọlọ́mọdé àbímọ ọlọ́mọ. àmín. lọ́lọ́run fi sọ nínú suratu Tagabun ó pe ọmọ ní aduwwan lakum ó sì pè ní fitna àwọn ọmọ tí èso ọmọ wa nù ọmọ tá a bímọ. ọlọ́mọ yọ ọ̀tá nù ọmọ wa wọ́n sì yọ fìtínà ńbẹ. sẹ́ẹ̀rí nígbà ọlọ́run sọ fún pé kèé sọ ọmọ rẹ náà àtúwà wò pé kí ló dé tí èsì sọmọ èmi mọ bíi ó ní ìtọ́jú orí bẹ́ẹ̀ ni innahu amalun ghayru salih ibi tí wọ́n ń pèpè sí ọmọ rí ọgbà mi ìwọ ní ká máa ṣe ńtọ́da ní tí ọ̀dà ní í ṣe ó ní a máa kírun kò kí kò ṣe dáadáa ó ní fala tas'alni ma laysa laka bihi ilm nua ó ní náà má bí mi léèrè ní tí ọ̀bá mọ̀ tó ọmọ mọ̀ láyé ó sì àmọ́ bí mi ní béèrè tí ọ̀dà ọlọ́mọ bú lọ́mọ ọlọ́mọ rẹ ni mo lọ́mọ rẹ kọ́ irú béèrè wo ló ń bí mi ó bí mi rú ẹ̀ mọ́ láyé ó ní inú àtúnwò bí ọlọ́wọ́ àwọn náà ló sáà ní àwọn bì ọ́ lọ́dún ní àwọn bì ọ́ ẹ̀tún wẹ̀sì tọ́lọ̀ fún ó ní inni a'idhuka an takuna minal jahilin tó bá tún bí mi ní ìsìn nínú àwọn aláìmọ̀kẹ́ èèyàn lọ́wọ́ wà. Gbogbo iṣẹ́ tó o ti ṣe látijọ́ tó o ti ṣe náà nílà kiri kan yẹ tó fi pèsè ojú ọ̀nà ọlọ́run o ní bá nǹkan kan bẹ̀ mọ́ ọlọ́mọ èyí sọmọ rẹ ọlọ́mọ rẹ ni. Alọ́mọ ọ̀mọ̀wé tó ló ní ráìtì. Ọmọ ọ̀mọ̀wé ìwọ ló ní ráìtì. Ẹ wọ́n nǹkan kọ́ọ́là nú àbá ní rọ́bì ọlọ́run inni a'udhu bika an as'alaka ma laysa li bi ilm ọlọ́run forí kèmí ìní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi gbogbo tó o bá ti sọ ní ìmọ̀ sọ bó o ti ní èso ọmọ mi mọ pàlẹ́ kan náà ọmọ àbí ìpàbẹ́ ni kì í sọ ọmọ rí ìbẹ́ náà kọ́ lọ́mọ nígbà tó o ti ní èso ọmọ mi. wàhálà tẹ̀ fúrílí torí bá ọba.